wọ́n ní kí ìyá mi lọ sọ mí nù wọ́n lélẹ̀ yóò ń ṣọmọ ẹjọ́ ló ń rò ọmọ tán ní kan sọ nìyẹn ní Lanko yẹn ìyàwó mi tí mò ń sọ yìí èṣù ni èṣù òun ló bẹ́ mi ládàá lórí ọwọ́ tó orí tí ò dọ́gba yìí ọwọ́ tí mo fi gbà lẹ́lẹ́kejì ní orí pẹ́lẹ́ ìwábí. bẹ́ẹ̀ wọ́n fi yé wa ní pé nígbà kan ní pé ẹ fẹ́ ọmọ ọ̀dọ́ yín pamọ́ sí ìlú Ṣàgámù bàbá ṣé lóòótọ́ nìkan wẹ̀. mi lọ́mọ ọ̀dọ̀ rí láyé mi. ẹni tó bá lókè lórúkọ àbùkù máa ń wá kiri. bẹ́ẹ̀ni. ẹlẹ́yìn ẹlọ bọ̀dà tó jókòó yìí. bẹ́ẹ̀ni. bọ̀dà tó jókòó yìí. bẹ́ẹ̀ni. kò síbi tí mi ò ti ń sọ láyé pé kò ní dáfẹ́ tó bá rí fún lójú mi. àwọn tá a jọ jìyà tíátà ìyá ọba ni wọ́n ń pè lọ́mọ ọ̀dọ̀ mi. ẹni tó bímọ mẹ́rin fún mi ọmọ ọ̀dọ̀ ni. ìyàwó tó wà nínú ilé mi lábẹ́òkúta ń bí náà sọ o. kí wá ní ìdí tó ṣe wá pé wọ́n ní ọmọ ọ̀dọ̀. àwọn wèrè tá à ń fẹ́ gbà yẹn náà ni ìyàwó ń tó ṣẹlẹ̀ gangan ni. orúkọ tèmi Adeola Muhammad Kazeem ọmọ shoremi Adeola Kazeem gbogbo ayé ń pè mí ní Princess Lanko ọmọọba Dubai àjọ̀nú èèyàn tó lọ́n ṣí lábàrá lórí wọ́n máa ma ṣe wedding fòdì ayé ò sì bàjà torí ẹ̀. ẹ ṣeun gan. bàbá màá fẹ́ kẹ́ bá a dárúkọ ìlú tí ẹ ti wá àti àwọn iléèwé tí ẹ lọ láti bẹ̀rẹ̀ títí débi tí ẹ bá dé sà. ọ̀rọ̀ lánàá o ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni mí Ẹ̀gbámọ̀lísàbí agbègbè Ọ̀kànlá mo jẹ́ ọmọ Gbàgbùrá Àdàtán precisely ìyá tó bí mi wá láti Ìjàyè iléèwé tí mo kọ́kọ́ lọ Anglican School Asalu Oyetola ní abúlé Apẹtẹ ìyẹn ní Ọbántòkò Láṣẹrò mo wá lọ Àjùwọ̀n High School ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ń tẹ́bí òṣèré ni mo ṣe kúrò l'Àjùwọ̀n High School F9 mẹ́sàn-án ni mo ní. mo fi pọ́n bọ̀dá mi lẹ́ni bọ̀dá Pàtàì wọ́n kú lọ́mọ ọdún mẹ́sàn-án gbà tí wọ́n bí wọn èmi wá gba F9 mẹ́sàn-án. F9 mẹ́sàn-án. ni mo gbà jáde tó bá lẹ́yìn olódo ọ lọ skul ni wíyẹn kódò wá báyàn lé F9 mẹ́sàn-án náà ò yí sí àwọ́ọ̀dù ni. a kà jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n we thank God we can be able to communicate with any languages. Any languages? Yeah, forget it. But with the able of God, if God said yes, we can be able. If you can be in a film, an English film, language film, English. Nowhere to be found, family ties, everything, name it. So, to ballet, she better play prominent role. To lead role. And we can be able to reach out to people. And we thank God. It's a God call. God define. Ẹ ṣeun gan bàbá. Bàbá, màá fẹ́ kẹ́ bá a ṣàlàyé bí ẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí. Eré orí ìtàgé. Bẹ́ẹ̀ni. Ibi tá a ti bẹ̀rẹ̀ ṣe díẹ̀ o. Láti Àjùwọ̀n High School yẹn, I happen to be the president of Dramatic Society in Ogun State, the Ogun State in Àjùwọ̀n High School. I will always take force. Tá a bá ń ṣe competition káàkiri. Pẹ̀lú bá a ṣe yẹ lódò tó yẹn, school ò lè fi wálẹ̀, a ṣe é lé. Àmọ̀ pé wọ́n pe àwọn kan ní indispensable women being. Who are those indispensable women beings? Those are the people you do something for. They cannot face the consequence. Ẹni tí ò lóore lára. So, àwọn artist wa kan wà tó burú, bọ́n wọn ò ṣe é tànù. Story yìí máa bèrè wọn, ẹ máa pè wọ́n. Irú ẹ̀ la jẹ́ school gbà yẹn. After that, mo wá lọ join. Owó ni mo need.
theatre group then. Owó ni mo ní ìdíyẹn ló kọ́ kọ́kọ́rọ́ ayé. Kọ́kọ́rọ́ ayé ló kọ́ big abas. Wọ́n end up lọ́dọ̀ big abas. Mo tẹ̀lé Yarembo, mo tẹ̀lé Gogo. Ní ìdí pé àwọn ọgbọ́n àti mọ̀ àtòye ìyàtọ̀ wà ní mẹ́tẹ̀ẹ̀ta o. Ọ̀tọ̀ lọ́gbọ́n, ọ̀tọ̀ ni mọ̀, ọ̀tọ̀ lóye. Wọ́n ò ní fún ẹ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ o. Òye tán lágbà ń wò yẹn, ìwọ tó bá dàgbà dóríta abẹ tó bá mọ ọkọ̀ wáyé asán ni o. Àjìyà yẹn, wọ́n lọ kójú lọ́dọ̀ Ògúndé fún ọdún 11. 11 years. I danced for Lagos State Art and Culture for 15 years. I am still a dancer till tomorrow. I am a choreographer. I train people how to dance. A lot of people pass through my training. Tí wọ́n jẹ́ oníjó nílùú yìí. Tí wọ́n dẹ̀ mọ̀. Fẹ́mi Tádé kọ́ mi ń jó, Akeem Ògúndé kọ́ mi ń jó, Bàbá Ògúndé kọ́ mi ń jó, ọmọ Ògúndé, ìyàwó Ògúndé. Mo ṣì wà ń bẹ̀ níjẹrin tí mo lọ sí ilé Ògúndé. Àwọn ìyá ẹ̀ ṣì rí mi, mo ṣì dọ̀bálẹ̀ mo kí wọn pé àdúpẹ́ lọ́lọ́run. But ìpè ni kọ́mẹ́dì tèmi ń ṣe. Ìpè God gift. Gbogbo tó bá gbọ́ lẹ́nu mi lọ wá gbogbo comedian tó wá Nàìjíríà yìí, ó ní gbọ́ lẹ́nu ẹ̀. Nítorí mò ń ronú kí n tó sọ. Ọgbọ́n inú làáfin tolé, ìmọ̀ràn kan làáfin tọ̀dẹ̀dẹ̀, làákàyè tó bá péye lèyàn fi ń ṣètò ìlú. Ẹni ò bá ní làákàyè ò lè ṣe sí àmànù. Most ìwọ tó ọba tó àti wọ́n ń ṣe sí àmà lórí àwọn obìnrin. Tó jóbìnrin làwọn ọmọ ẹgbẹ́ ẹ̀. Ẹni tó bá lè ṣe sí àmà lórí àwọn obìnrin, ó lè wo wèrè. Eégún tó bá rí lórí páànù fi làákàyè gbé káfíńtà ní bẹnu ẹ̀kú. So I thank my God. Pẹ̀lú àwọn ọmọ tọ́lọ́run fún mi, pẹ̀lú wọn bá gbèsè ayé tí mo gbé, iṣẹ́ ìgbé mi. And I will always thank that God. Màmá fojoojúmọ́ dúpẹ́. Ìyá mi ò bí ju méjì lọ. Ìyá mi ìbímọ 11 ìkankan yanjú ń bẹ̀. Lára méjì yẹn lè mi. Mi ìrìn lọ́mọ ọdún 4. Ẹ̀rìn lọ́mọ ọdún 4. For 4 years. Yeah. Wọ́n ní kí ìyá mi lọ sọ mí nù. Wọ́n lélẹ̀ yóò ń ṣọmọ ẹjọ́ ló ń rò. Ọmọ tán ní kan sọnù yẹn ni Lanko yẹn. So máa ń ká túṣu lọ bí tí. Ẹ ti rìn. Ẹ fẹ́ bá a sọ̀rọ̀ lórí ẹ̀. Mi ìrìn for 4 years. Just that. Bàbá ǹjẹ́ ṣé wọ́n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ tó yẹ pé bóyá ẹ fi rìn fún odidi ọdún 4? Ọmọ kékeré tán bí láti kókó tí ó dẹ̀rìn till 4 years. Kò sálàyé tó bá ṣe fẹ́mi àwọn fámìlì náà àwọn ìyá ẹ̀ náà ń fèsì yẹn. Ìyẹn ni kò ní ṣe wá pọ̀ lẹ́sẹ̀ wá sí torí ìtàrin ọdún 4 ìyá wa ń papọ̀. Àgbáyé adalẹ́ bàbá. Bàbá látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ àwọn ìrìn àjò yìí, ǹjẹ́ lè bá ṣàlàyé àwọn ìdojúkọ tí ẹ bá pàdé tó jẹ́ má lè gbàgbé tó yẹ pé tí ẹ bá rántí ẹ máa pẹ́ mo rántí ìgbà yẹn ṣùgbọ́n pẹ́ ní fọ́lọ́run lọ́jọ́ ti tòní. Nǹkan má lè gbàgbé pọ̀ tá a ti rí i. Lára ẹ̀ ni pẹ̀lú bó ṣe believe pé òun wógo ìtẹ́wọ̀n kan náà ń wógo òkì tí wọn ò rí. Bọ̀ wọ́n rí Ọlọ́run rí i pé bóyá ó ń ṣàwọn láburú. Míwàá ire lọ́lọ́run ṣe é fún wọn. Ẹni bá nírú ògo tá a ní o ò lè ra oúnjẹ nínú go slow, o ò lè wọlé búkà lọ jẹun, o ò lè dúnbò bus stop. Gbogbo ọba pátápátá tí ń dádé ńlẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire equivalent to prisoner. Ọ̀ọ́ni ò tó bẹ́ẹ̀ láti wọ ní kàgó lóun ṣeré ní ọgbà. Inú ò ní bọ́ba aládé kó dádé ìwáṣẹ̀ wọnú mọ́tò. Adé tó máa lẹ́yẹ lórí òun àfi tí ọba bẹ́ẹ̀ di ọrùn. So ògo le púpọ̀ láti maintain. Maintenances ògo yẹn lásán àti ní a lot of adversity pẹ̀lú ẹ̀. Bàbá tó bí mi kọ̀ mí lọ́mọ nítorí pé mò ń ṣe tíátà. Ọkọ yìí lọ́mọ. Ó reject me as a son for good 8 years bó ṣe eré Àjàní. Ó sì kí ó wà General Hospital Ìkẹjà. Ó ti wà ń bẹ̀ fún bíi 10-15 days wọn attend sí kó tó di pé ìyàwó ẹ̀ pè mí. Mo lọ ṣe MC Ketu. If not for the ogo when I get,
I am using under Haladen, blue color, 2.2. 2.2. Mo gbé mọ́tò yẹn mo dé General Hospital. Nígbà tí máa wọ emergency hall. Ariwo, hey, Lanko, doctor bọ́ta pé kí ló, what causes this noise? Nígbà tí yẹn jáde mo ó rí mi, Lanko, bàbá mi wà ń bí, mo wo bàbá mi lọ́ọ̀kan báyìí. Ó wọ jàlábíà white, ẹsẹ̀ ẹ̀ ti wú. Liver problem ló ní. Mo wá tẹ̀lé doctor wọlé. Fáìlì bàbá mi wà ní 110. Kan tó dá lóhùn. And they now referred him with immediate effect. Wọ́n fi wíṣẹ́ àgbé mo tẹ̀lé. Wọ́n wá gbé débẹ̀ yẹn. Mo wá wọnú ilé mo parí kìíní mo dẹ̀ bá lẹ́nu gbé. Bàbá kí ló what causes all this? Ohun tó bá ní ìwọ ló máa tọ́jú mi. Àwọn àdójúkọ náà ni. But I thank God ìjọ yẹn ni mò ń wò pé yes iṣẹ́ tó yẹ kí n ṣe ni mo lọ ṣe. Hello sir. Àwọn problem pọ̀ ń di ògo lílò. Tí bùkátà bá ti ṣáájú ògo ò ní rògbòlò. Problem pọ̀ ń bẹ gan bàbá, problem pọ̀. Tí gbogbo aṣẹjọ́kùnrin, tí bàbá ìyàwó ẹ̀ bá kú tán bá bu 10,000 fọ́kọ, màálù náà máa fún wọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n á ní òpin léré, báwọn pẹ́ MC, tó rántí mọ̀ pé rí àì nìyẹn. Wíwọ̀ lè má lè wọ́n time yẹn. Bọ̀ ẹni tó bá dúró, tó bá wà rẹ̀ rí, tó ríra ẹ̀. Tó bá ríra ẹ̀ problem lónìí o. If you are not be able to detect who you are, or go and ask, who am I? You are a failure. Wàá kàn máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ tí ò ṣe ni o. N bá fẹ́ ṣe party ní ìsìn tí n bá mú party ní December 15 tí ó bá di December 12 mi nírú wo. Mo dẹ̀ ti mọ́ra mi. Go and detect who you are. Àwọn àṣẹ̀dá kan wà wọ́n kì í dókò ẹ̀kú opó. Àwọn míì ò ń dóbò, sorry to use that language. Wọ́n súnmọ́ bẹ̀rẹ̀ níjọ́ Wednesday. Ẹlòmíì ò gbọ́dọ̀ sún ní òkùnkùn. Ẹlòmíì ò gbọ́dọ̀ má fi white sùn. Ẹlòmíì ò gbọ́dọ̀ wọṣọ rẹ́ẹ̀dì. Ẹlòmíì ò gbọ́dọ̀ wọ́n tó jẹ́ black. Inú ò gbọ́dọ̀ sí lórí ẹlòmíì. Did you know yourself? You can never find yourself, you are a failure. Tó bá dẹ̀ ti jẹ́ kí obìnrin gba integrity manship lọ́wọ́ ẹ̀, you are a failure. Hello, ẹ tí wálé, ṣé ẹ ṣe pé ìyá wèrè nǹkan ti ń ṣe ẹ́? Wọ́n ló máa pàṣẹ fún ìyàwó ẹ̀, you don't demand for respect, you command. Baba, we are talking as a man. Olórí ibú ọkùnrin ní báyàwó ẹ̀ ló kàn ká àtọ́ṣẹ́pọ̀. Obìnrin ò ní wẹ̀ ọmọ fọṣẹ pàdé. Orí ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀wẹ̀, àwọn ò kì í bẹ̀rẹ̀ ẹ̀wẹ̀ lórí, ojú ni wọ́n ń fọ̀. Wọ́n wá ló lé ọba ìrọ́lọ́pàá, ń tẹ́ra ẹni. Ṣé ò bínú? Tó wẹ̀ ẹ́ tó fẹ́ lò brush yẹn gbogbo ẹ̀ as a man of the house, you just have to have it somewhere. I have everything in my car. Mi dẹ̀ ń kóbìnrin yẹn ni ọ̀. I don't run after women. Ìyàwó tó wà ní ilé mi, àwọn ìyàwó tí mo ní, àìní sùúrù ló jẹ́ ń do níyàwó púpọ̀. Àbá ìyàwó mélòó gangan lẹ ní? Ọlọ́run jẹ́ kí wọ́n bímọ. And not say 4, 5. No network. Mo níyàwó before òun. No network bímọ. Ìyá mi gungun nìyẹn. No network. Ìyá mi nìyẹn. Àwọn obìnrin ń gbà mí wọ́n ó pẹ́ inú ilé ẹ̀ wọ́n á ti dé stage pé wọn ò ṣe é dà láàmú mọ́. Ìyá lòun. Kò síyàwó kankan tí ń bá jà láyé mi rí. Baba, entertainment industry ó wide. It's a wide more than wide, wideness. Ó lọ gan ni o. Tíátà ló bí músíkì, òun ló bí dancing, òun ló bí ewì, òun ló bí chanting, òun ló bí anything. Under tíátà ni o. But tó o bá ti mọ ohun mọ́ ni, ó dẹ̀ lórogún. Kò forogún rárá. When you are doing this job you are doing, tó bá ti mú nǹkan míì mọ́, owó tó bá rí ń bẹ̀, ibi tó ń ṣe yìí ló máa ná sí o.
bí ṣe wá ṣe rí nìyẹn o ó wá lè máa wọ ẹran á dẹ̀ máa wọ ẹran kò dẹ̀ ní dẹ́ lóhùn for 30 years ó dẹ̀ ń ṣe but passion did you know what they call passion when you have passion for something ọmọ hungry ẹ láti ṣe and he does not make anything from that he doesn't fetch you money and you want to do it at all costs if you are not been seeing camera for weeks you will be sick but it is part of you you know much about it abi so mo rò pé mo ti dáhùn díẹ̀ nínú àwọn nǹkan tí a fẹ́ kí n sọ. bẹ́ẹ̀ ni sàáyé ti dáhùn ọ̀pọ̀lọpọ̀ bàbá níbi tí a dúró sí yẹn tẹ́ bá gbà mí láàyè láti béèrè ẹyọ kan. màá gbà ẹ́ tó bá ṣe é dáhùn. bẹ́ẹ̀ nínú àwọn àtẹ̀jíṣẹ́ tí mo ní torí ó ti pẹ́ díẹ̀ tí àwa náà ti ń ṣètò bá ṣe fẹ́ rí yan ọlọ́kọ̀ ni a máa bá yín pàdé lọ́jọ́ ti tòní ni. ìbéèrè kan ṣo torí ká tó bẹ̀rẹ̀ àwọn nǹkan yìí ẹ ti ṣàlàyé àwọn nǹkan tó yẹ pé ẹ fẹ́ bá wa sọ ṣùgbọ́n ohun mi kí n béèrè torí mo rí nínú àwọn àtẹ̀jíṣẹ́ tí mo ní ìyàwó yín ti tẹ́lẹ̀ tó jẹ́ màmá no network wọ́n sọ pé àwọn fẹ́ yín gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n fi ránṣẹ́ sí wa wípé àwọn fẹ́ yín torí pé ẹ̀yin ní ẹ gbà wọ́n. ìjẹ́ ìbéèrè yẹn ṣó yé yín bàbá pé àwọn fẹ́ yín torí pé ẹ gbà wọ́n bàbá ẹ gbà wọ́n ẹ kò yé àwa pé bàbá ìjẹ́ ṣé ẹ lè bá a tò mọ́lẹ̀ sí nǹkan tí wọ́n sọ yẹn gbígbà gbígbà. èmi ò tó gbà. mi ò tó gbà ọgbọ́n tí mo sọ fún ẹ lẹ́kọ̀ọ́ mo ní ìyá mi ni n tó bá sẹ́ǹdì sẹ́yìn n tó bá bẹ́yìn sọ obìnrin lòun ọkùnrin lèmi àwọn òde ń yọ tọ́nú àpọ̀ mo gbà ó gbà mí toró fẹ́ mi pẹ̀lú níkà kan àti polo amlẹ́sì 33 náà kọ sẹ́yìn ẹ̀ ó dẹ̀ mú mi lọ ilé ibi tí màá máa gbé tí mi ò rí lé gbé tí mò ń gbórí pákó lébùté mẹ́ta táwọn ní pákó bá close ibẹ̀ ni màá sùn ó dẹ̀ sọ fún láńlọ́ọ̀dù pé ọkọ mi rè ẹni tí ó máa sanwó rè wà láì mo sì ń san ṣé kò gbà mí tí n bá wá gbà á ẹ̀yìn kọjá ààyè mi n tí ń ṣe lórò pé bóyá mo fi gbà òun torí lórí ìyàwó bàbá sàrá nìyẹn kárí ilé àchẹ́jẹ̀ sínú nẹ́tíwọ́ọ̀kì ni so a lè gbára wa ó gbà mí mo gbà á ẹ ṣeun gan. oríta àbí tí wọ́n fẹ́ máa lọ yẹn ó gbà mí mo gbà á. ẹ ṣeun gan. ẹ ṣe bàbá àgbáyé adalẹ́ sà ṣé mi ò dáhùn. ẹ ti dáhùn bàbá bàbá ó tún ní ìbéèrè kan náà tí mo tún ní lọ́wọ́. wàláhì máa béèrè máa dáhùn ẹ. ẹ ṣeun gan. bàbá wọ́n fi yé wa ní pé a mọ̀ bóyá òótọ́ ni bóyá kò ń ṣòótọ́ ṣùgbọ́n afẹ́kẹ́ bá a tàn mọ́lẹ̀ sí wọ́n fi yé wa ní pé nígbà kan ní pé ẹ fẹ́ ọmọ ọ̀dọ́ yín pamọ́ sí ìlú Ṣàgámù bàbá ṣé lóòótọ́ ni nǹkan wọ̀nyí. mi ì lọ́mọ ọ̀dọ̀ ní láyé mi. ẹni tó bá lókè lórúkọ àbùkù máa ń wá kiri. bẹ́ẹ̀ni. ẹlẹ́yìn ẹlọ́ bọ̀dà tó jókòó yìí. bẹ́ẹ̀ni. bọ̀dà tó jókòó yìí. bẹ́ẹ̀ni. kò síbi tí mi ò ti ń sọ láyé pé kò ní dá fẹ́ni tó bá rí fún lójú mi. àwọn tá a jọ jìyà tíátà ìyá ọba ni wọ́n ń pè lọ́mọ ọ̀dọ̀ mi ẹni tó bímọ 4 fún mi ọmọ ọ̀dọ̀ ni ìyàwó tó wà nínú ilé mi lábẹ́òkúta ń bí náà sọ o. kí wá ní ìdí tó ṣe wá pé wọ́n ní ọmọ ọ̀dọ̀. àwọn wèrè tá à ń fẹ́ ń gbà yẹn náà ni bíṣọ́ọ̀bù ń bì kọ́mọ kan wá fẹ́ ṣe tíátà kan wá níyàwó star kan wà bẹ́ẹ̀ tó ń tajà kó wá báyàwó mi kó wá mú wá ìyàwó mi tí mò ń sọ yìí èṣù ni. èṣù. òun ló bẹ́ mi ládàá lórí òun ọwọ́ tó orí tí ò dọ́gba yìí ọwọ́ tí mo fi gbà lẹ́lẹ́kejì ní orí pẹ́lẹ́ ìwábí. bẹ́ẹ̀. òun ló mú ọmọbìnrin yẹn wá sí ọ́fíìsì mi ó fẹ́ kọ́ tíátà ìjọ tó mú dé mo ní ọmọ ìdẹ́mọ̀ mọ̀ mo yàwó wá fún mi fúnra ẹ̀. òun ló lọ kọ́ sí pépà pé ọmọ ọṣẹ́ òun wọ́n wá bá a pé wọ́n fẹ́ join tíátà ó wá mú wọn wọ́ọ̀dọ̀ mi kì í ṣe ọmọ ọṣẹ́ ó dẹ̀ ti bímọ 4 fún mi òun ló wà nílé mi báyìí. lọ sí
orí TikTok àbí Facebook lọ wo Lanko YV. Lanko YV. Ní TikTok. Inú ilé mi lájọ wà tàjọ ń ṣe ayé wa. Àti pé bó jáṣẹ́wó hòtẹ́ẹ̀lì bójọ́ ọmọ ọ̀dọ̀. So far tó bá ti fún mi ń dùnú. Bẹ́ẹ̀ni. Problem àwọn tí wọ́n ń béèrè question. Kábọ̀ torí èmi ò fọmọ ọ̀dọ̀ torí mi ò lọ́mọ ọ̀dọ̀ rí láyé mi. Did you understand? Ó yé mi bàbá. So woman can say anything about you. Wọ́n bá ti rí replacement. Ọmọ mi wà lọ́wọ́ wọn. I don't need to ask them. So ti yẹn sìn. Bẹ́ẹ̀ni bàbá. Mo ti kọjá gbogbo yẹn. Wọ́n gba àwọn nǹkan wọ̀nyẹn. I don't pass up. Bàbá pẹ̀lú gbogbo àwọn nǹkan tí ẹ ti wá bá wa sọ, bàbá ǹjẹ́ ẹ ní àwọn nǹkan tó yẹ pé ẹ fẹ́ ṣàlàyé fún wa tó yẹ pé ó jẹ́ ohun tó ṣẹlẹ̀ sí yín lójú ayé àbí kẹ̀ nínú iṣẹ́ tí ẹ̀ ń ṣe tó yẹ pé ẹ fẹ́ fi kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ tó yàtọ̀ sí àwọn nǹkan tí ẹ̀ ń bá wa sọ? Torí a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè ṣùgbọ́n kò sí àyè àti àkókò láti tẹ̀síwájú nínú àwọn nǹkan tí a fẹ́ béèrè. Hello, àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ yọkan. Bẹ́ẹ̀ni. Tí ò ní di méjì o. Nǹkan kan bẹ tó jẹ́ méjì tí ò ní di mẹ́ta. Bẹ́ẹ̀ni. Mẹ́ta wà tí ò ní di mẹ́rin. Mẹ́rin wà tí ò ní di márùn. Bẹ́ẹ̀ni. Nǹkan kan aṣọ tó jẹ́ yọkan ńlọlọ́hùn. Èwo ni méjì ọkùnrin àtobìnrin. Bẹ́ẹ̀ni. Èwo mẹ́ta òun làárọ̀ ọ̀sán alẹ́. Bẹ́ẹ̀ni. Èwo ni òní igun mẹ́rin ayé. Ṣóṣe kò sẹ́ni tó wà nílé ayé yìí tó ń ṣiṣẹ́ afẹ́ rí mi tí ò ti ní rí àmì wò lọ́tùn lósìn. Gbogbo ẹ̀kọ́ láàánà tí o. Bẹ́ẹ̀ni. Ọlọ́run já rántí aburú o. Àṣẹ bàbá. Aburú ti ṣẹlẹ̀, dáadáa ti ṣẹlẹ̀. And we thank God we are still in existence. We are still in existence. Bẹ́ẹ̀ni. A ṣì ń live. O ti bí mílẹ̀ kan mo ti ṣàlàyé a lot. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ n tí mo rí tí mi lè gbàgbé. But n tí mo expect kó máa sọ ni pé advice mo fẹ́ fún àwọn tí wọ́n ń bọ̀ tó fẹ́ ṣiṣẹ́ wa. Bàbá torí mo sì máa padà síbẹ̀. Bàbá a ti sọ kankan lẹ́ẹ̀kan yẹn. Ẹ dẹ̀ ti bá a dáhùn ti ìyàwó yín tí ẹ fẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí nǹkan ta. Ṣùgbọ́n wọ́n sọ kankan ẹ ní pé ìyàwó yìí ó pẹ̀lú èèyàn tó yẹ pé wọ́n fẹ́ ṣá yín ní àdá. Bàbá ǹjẹ́ lè ṣàlàyé díẹ̀ torí ká má tún pé a tún padà. Òun ìyàwó mi kọ. Àwọn kọ́ ẹni tí ẹ̀ ń fẹ́ tẹ́lẹ̀. Torí àwọn ló mú ẹni tí ẹ̀ ń fẹ́ àwọn ló mú wá pé kí ló fà á kí lè lọ́ndù tó ti dín pé ìyàwó máa yọ àdá. Owú jíjẹ. Kúrò lórí yẹn já sọ nǹkan mẹ́rin tó ní pàtàkì. Ẹ ṣeun gan bàbá. Bàbá ìmọ̀ràn owó lẹ fẹ́ fún àwọn tó wà nílé tó yẹ pé àwọn náà ń gbèrò tí wọ́n ti ń tó tún rí bí àwòkọ́ṣe tí àwọn náà fẹ́ ṣe. Ìmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo ẹni tó bá wà nílé ó ṣe tíátà ó ṣe tíátà ronú ara ẹ̀ wá ara ẹ̀ rí má rìnrìn bèbè ibi tó ti kú ikú òjijì. Ní tó bá rí pé kò bẹ́ẹ̀ lára mu má jẹ má mu. Èyí tó bá bẹ́ẹ̀ lára mu òun ni ó dojúkọ. Kò sí mọ̀ràn tí mo fẹ́ fẹ́ everybody ṣé mo fẹ́ máa lọ gbogbo inú yàrá anybody ni láìfù tèmi ni mo mọ̀. Tèmi ni wípé tó bá ti rí pé kò bẹ́ẹ̀ lára mu má dé bẹ́ẹ̀. Ẹ ṣeun gan. Tó bá bẹ́ẹ̀ lára mu torí bọ̀ bẹ́ẹ̀. Ẹ ṣeun. Ìmọ̀ràn nìyẹn. Ṣùgbọ́n ní iṣẹ́ tíátà be respectful, be disciplined. Kó o dẹ̀ ní ambition, kó o ní mission and be prayerful. Ẹ ṣeun gan. And God will always answer your prayer. Amen. Baba, God bless. Thank you very much, sir. Ẹ kú dédé àsìkò yìí, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ nílùú tẹ́lẹ̀dùmarè dá ní gbogbo àgbáyé. Orúkọ mi ni Àyọ̀kẹ́ Lóríṣà, aṣíwájú ìyálóde. Tí mo jẹ́ ìyálóde fún àwọn Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ State. Mo jẹ́ ìyálàjẹ ọ̀jẹ̀ ní Ọ̀yọ́ Empire. Tí mo jẹ́ ìyá gbogbo ní ìlú Ọ̀yọ́. Àdúrà yín ó gbà o. Ojú òní tí yín kankan ò ní ṣe yín. Wọ́n ní fi mí pamọ́ kí n pọ́ lórúkọ tí wọ́n pe àrùn. Ẹ béèrè sí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́. Ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ. Ẹlòmíì ò lọ́mọ méje wọ́n jọmọ gbélé. Èyí tó yóò lọ́kọ òní ló kọ. Èyí tó yóò bímọ òní bímọ. Ìtọ̀ ṣúgà ní ti ẹnu. Ìfúnpá gíga ni. Ìwọ ń ṣàìsàn àrọ́mọbí. Ó fẹ́ gbé ga níbi iṣẹ́. Ó fẹ́ kọ́ràn rẹ̀ ó là. Ìwọ ń lálàkàlà ni. Ò ń bóbìnrin sùn lójú oorun. O lè láṣeyọrí o. Wọ́n ti gbá pẹ̀lẹ́ ajá ti ti ọwájú tó ń dáwó sí gbogbo kíhun ẹ béèrè fún. Ẹ fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín. Ẹ fẹ́ wo àkọsẹ̀sẹ̀ ayé yín ni. Ẹ fẹ́ dífá lórí ọ̀rọ̀ ogun tí ń jà yín. Ẹ pè mí nígbà yín dífá lórí ọ̀rọ̀ yín.